bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro àṣìbalẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kó o ti tọkọ sí bàbá aládò ní nọ́mbà 4 bàbá aládò close ọpẹ́ olúwa ìta ọ̀sẹ̀ nílùú abẹ́òkúta ẹ pé 08028121088. aládò ti dé o ó ní ẹ̀mí àjò kẹ́mi ayọ̀ bàbá aládò ti dé bàbá aládò ti dé o ó ní kẹ́mi àjò kẹ́mi ayọ̀ bàbá aládò ti dé. toréwé ń jẹ́ o òkú ń jẹ́ o àwọn tó mọ lílo ẹ̀. ẹ kú dédé àsìkò yìí o orúkọ mi ni Paul Ogunjọbí tí mo jẹ́ akẹ́kọ̀ọ́ àti olùwádìí ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá àti àṣà. Ní àkókò yìí a wà pẹ̀lú bàbá wa bàbá aládò. Bàbá kí ni ìwúlò Saara àti ètùtù àti pé kí ni ìdí tó fi máa ń ṣe Saara nílẹ̀ Yorùbá àti ètùtù nílẹ̀ Yorùbá sá. ó ṣe ọmọ mi ọlọ́run á bá mi jẹ́ oní àlàáfíà wàá ní àlékún ìmọ̀ wọ́n ní ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló máa ń wádìí ẹ̀ láti gbọ́. Saara ètùtù àti ìwúre ìkọ̀kọ̀ náà ní gbogbo ẹ̀. Gbogbo ìwé ẹ̀sìn pátápátá ló sọ nípa ìwúre, ló sọ nípa Saara, ló sọ nípa ètùtù. Ìwúre, Saara àti ètùtù ìkọ̀kọ̀ náà ní gbogbo wọn. Ṣé rí nígbà ìwáṣẹ̀ ẹ rí nígbà tí iná ọmọ tí Ádámù bí tí kan ṣe kan lè ṣe tó pa kan wọ́n ní kó lọ ṣe ìrúbọ. Ó wá lọ ṣe ìrúbọ láti lè fi gba yọ ẹ̀ṣẹ̀ kúrò lọ́rùn ẹ̀, láti lè fi gba epo rere rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run láti gbà. Bí Saara ṣe rí nìyẹn. Saara máa ń yí nǹkan padà. Saara máa ń jẹ́ kádùúrà ó gbà. Bẹ́ẹ̀ náà ni ìwúre. Ìwúre ni àdúrà. Tó bá ṣe àdúrà fún èèyàn, tó wúre fún èèyàn, orí ibú yóò dẹ̀ padà dorí ire. Tó bá wúre fún èèyàn, èèyàn tó pé ó ti ń le títí ò bá yóò dẹ̀ bẹ̀ sí máa le yóò máa bá. Tí wọ́n bá sọ pé kéèyàn ó ṣe ètùtù, ètùtù náà ni pé kó tù kó bà. Yóò wá ṣe ètùtù yìí, wọ́n nìkan gbé sí tó máa gbé sí. Àwọn tí ó gbà àwọn ẹ̀mí kan ni, àwọn tó máa ń jẹ́ kádùúrà ó gbà. Tó bá ń ṣépè níbì kan, tó bá kọjá ń bẹ̀ àwọn ẹ̀mí yìí, ìpè á dẹ̀ ṣẹ. Tó bá ń ṣàdúrà níbì kan, tó bá kọjá báyìí, àdúrà náà ó dẹ̀ gbà. Àwọn àgbà wa ní pé ìwúre, àdúrà àti Saara gbogbo wọn bára wọn dọ́gba ni. Ẹ rí i pé ní ọ̀dọ̀ wa gẹ́gẹ́ bí ó ṣe béèrè, tí àwọn èèyàn bá wá tó bá ní àìsàn kan ń ṣe àwọn, ó ní àwọn Saara tó ní kálukú tó tọ́ sóní kálukú tá a máa ṣe fún. Tó bá bẹ̀rẹ̀ sí ṣe Saara yìí fún, àìsàn tó ṣe yóò dẹ̀ kúrò ń bẹ̀. Irú ẹni tó ṣe àárẹ̀ tó pé àárẹ̀ tó ń ṣe yìí kò gbóògùn, ó gbóògùn pápátá náà ti lò sí tọ́jú kò lọ. Á wá sọ pé kí wọ́n lọ ṣe Saara kan fún. Saara tá fi ń yọ àárẹ̀ kúrò lára èèyàn. Tá a bá ṣe àwọn ètò yẹn tán, á wá ṣe ọṣẹ. Ọṣẹ yẹn wọ́n wà ní epo pupa kó ń tàn fi pupa para. Yóò wá fi pupa yẹn yóò wá fi pupa yẹn pa pátápátá délẹ̀. Wọ́n wá mú ọṣẹ yẹn wọ́n á fi wẹ ọṣẹ epo yẹn wọ́n á fi wẹ̀ kúrò fún. Tá bá ti fi wẹ̀ kúrò fún, á wá ní kó lọ wá owó tó jura wọn lọ bíi 100 àti 200 àbí 1000 àti 500 naira. Á fi méjèèjì á fi máa nura. Ó ní gbólóhùn tán àgbàrá wa ní kó máa sọ bẹ́ẹ̀. Tó bá ti bẹ̀rẹ̀ sí fi owó yẹn nura tán, á wá lọ́dọ̀ oníbàárà yẹn ló máa fún lówó tó bá kéré lówó tó fi nura yẹn. Tó bá ti kan oníbàárà yẹn lọ́wọ́ tó ń ṣàdúrà, yóò kọ́ gba owó yẹn padà lọ́wọ́ oníbàárà yẹn. Á ní pé mo gba àlàáfíà mi padà. Á wá fún oníbàárà yẹn ní tó bá tóbi. Èyí tó gbà lọ́wọ́ oníbàárà yẹn tó bá mú wá níbi Saara yẹn, á fi yẹn ṣe nǹkan ètùtù fún ni. Ó parí. Àlàáfíà dé, bó ṣe máa lálàáfíà nìyẹn. Ìyẹn jẹ́ ọ̀nà kan níbi tá a gbé ń gbà lo àdúrà àti Saara láti fi ṣe ìtọ́jú èèyàn. Ní ẹlẹ́ẹ̀kejì, obìnrin mi ń bẹ lọ́hùn fún ọmọ. Bóyá ń bẹ lọ́hùn fún ọmọ yìí, ó ní àwọn ètò Saara tó bá tiẹ̀ mú. Kí ni àwọn ètò Saara tiẹ̀ ní pé á ní kó lọ ra ẹdìyẹ tó bá lẹ́yìn nínú. Tó bá ra ẹdìyẹ tó bá lẹ́yìn nínú, tó
tó bá ti gé ẹyin ẹdì tó bá ti gé pa ẹdì yẹn tán egungun ẹyin yẹn la máa yọ pẹ̀lẹ́ yín bẹ̀ á pẹ̀lú ewé kan á fi ṣe àṣejẹ fún tá bá ṣe àṣejẹ fún tán àwọn ẹran ẹdìyẹ tó bá kù á wà ṣe é yóò fi ṣe tán yẹn máa nífẹ̀ẹ́ sí bí ìrẹsì bí ẹ̀bà wọn ni kò lọ fi ṣe sàárà obìnrin ọ̀wọ́ ò ní mú oṣù yẹn jẹ tí yóò fi bímọ ara agbára sàárà nìyẹn tí wọ́n bá wò ó fèèyàn ń gbà mí pé lágbájá yìí ní àsìkò báyìí ó máa kú ṣé ti yé kíkú yóò ba lè yẹ lọ́wọ́ ń tọ̀hún wọ́n máa ń ṣe sàárà náà sí wọ́n máa ń pe ẹdìyẹ kan ní ẹdìyẹ ìrìnà òkú ṣé o ti gbọ́ rí ẹdìyẹ ìrìnà òkú tó bá ti ń sin òkú nígbà ìwáṣẹ̀ wọ́n máa mú ẹdìyẹ akọ àbábọ̀ wọn mú dání wọ́n máa tu èyí ẹ̀ báyìí wọ́n máa tẹ̀lé òkú yẹn wọ́n máa gbé sàárà yẹn lọ sí tẹ́tẹ́ tí wọ́n gbé lọ sí ibi tẹ́ yẹn tán ẹdìyẹ yẹn ó ní nǹkan fi ń ṣe tí èèyàn bá jẹ́ wípé ní àsìkò tó yẹ pé wọ́n ti wò pé alábàáyé máa kú àárẹ̀ ìwà pọ̀ tá a bá rí ẹdìyẹ ìrìn òkú yẹn á fi ṣe àwọn ètò yẹn tán òun tàn wọ́n yóò fi ṣe sàárà tó bá fi ṣe sàárà yìí yóò ní àlàáfíà bẹ́ẹ̀ náà lóríṣiríṣi bẹ́ẹ̀ tí a bá ní ẹjọ́ ó ní sàárà tó bá ọ̀nà tiẹ̀ mu tí a bá ní ọ̀ràn ó ní sàárà tó bá ọ̀nà tiẹ̀ mu àgàgà àwọn tó wá ń du ipò tí a bá ń du ipò ó ní àwọn sàárà kan tá a máa ń ṣe tá a bá ṣe sàárà yẹn tán pẹ̀lú àwọn ẹran ni wọ́n wà ní kan lọ ha ẹran yẹn ní tútù tó bá ha ní tútù pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba yóò yege ńbẹ̀ àbí ó fẹ́ ṣe ìdánwò náà ni sẹ́ẹ̀rí sàárà agbára ni sàárà a fi ń yí aburú padà sí rere ni ìyẹn ni sàárà then a wá sọ̀rọ̀ nípa ìwúre àwọn àgbàlagbà lórí bí èmi fẹ́ kí tòun kó rí à ń ṣe ìwúre olóṣooṣù à ń ṣe ìwúre ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ a máa ń ṣe ìwúre ọdọọdún ìwúre òun náà ní káwọn àgbàlagbà ó parapọ̀ tó bá parapọ̀ tán wọ́n wá ṣe ìwúre fún tọ̀hún á kó àwọn àgbàjọ á wá ṣe ìwúre irú tá à ń sọ yìí a máa ṣe lọ́dún yìí nílé iṣẹ́ wa ń bí ìyẹn ìwúre ọdún gbogbo àwọn èèyàn tá a ṣe ìwúre fún tó tó kọjá wọ́n ń bọ̀ wá dúpẹ́ nítorí pé àwọn tá a kó jọ àwọn màmá ni wọ́n a kì í pè wọ́n ní ìyá àwọn tá a wá kó jọ àwọn àgbàlagbà ni wọ́n tó yẹ pé wọ́n ó ṣe ìwúre sí ayé òǹtọ̀hún gbogbo àwọn tó bá wá àwọn èèyàn máa ń jàǹfààní ẹ̀ iléeṣẹ́ bàbá aládùn ń bí àwọn yóò wá wọ́n ó forúkọ kalẹ̀ tó bá di on the 31st a fẹ́ bọ́ sínú ọdún tuntun yẹn á pa odidi màálù méje ní ìtòkọjá ọdún mẹ́ta làpá ní ìtòkọjá á pa méje nínú ọdún yìí á fi ṣe ìwúre nítorí nítorí ká pa nìyẹn á fi ṣe ìwúre fáwọn èèyàn gbogbo ọ̀rọ̀ wọn ó lójútùú ọ̀rọ̀ wọn ó tòrò ọ̀rọ̀ wọn ó dìbò yẹn fẹ́ kó rí ṣe rí àdúrà ló ń gbà agbára kọ́ tí wọ́n bá ní pé àdúrà ò lè gbà kó jẹ́ káwọn èèyàn parapọ̀ kó bẹ̀ sí ṣépè léwu kó bẹ̀ sí ṣépè yóò rí pé yóò ṣẹ̀ ni nítorí pé gẹ́gẹ́ bí mo ṣe sọ àwọn ẹ̀mí kan wà táàrí tí gbogbo ìwé ẹ̀sìn ó dẹ̀ fọwọ́ sí pé nínú ayé tá a wà yìí o àwọn kan tún wà tí wọ́n tún ṣayé táàrí wọn táwọn náà ò rí wa àwọn kan tó wá wà tó yẹ pé àárí wọn àwọn ń rí wa àwọn tá a wà rí táwọn ń rí wa yẹn tó má ti lè kọjá níbì kan tó má sọ̀rọ̀ yóò ṣe bẹ́ẹ̀ ni nípa báyìí a ṣe ètò ìwúre a fi àdúrà sínú afẹ́fẹ́ láàárín ọ̀sẹ̀ méjì yẹn a wá ṣe wẹ̀jẹwẹ̀mu ìwúre gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ sí ẹ yọjú sí iléeṣẹ́ bàbá aládò ní nọ́mbà 4 bàbá aládò close láti wá jẹ àǹfààní ìwúre ọdún yìí àní àdúrà ló ń gbà agbára kọ́ ẹ rí bí ìlú ṣe rí yìí wọ́n ní ìlú ò da ìlú lé lóòótọ́ bọ̀ gbogbo ògbà náà ló ti ń le bọ̀ tó jẹ́ pé àwọn èèyàn rí tí wọ́n ṣe nígbà ayé Ńdójì tí àwọn ìjọba tó ń há owó bọ́yẹ há owó tó tán nígbà ibẹ̀ náà dẹrùn àwọn kan ò rí lẹ́kọ̀ọ́ àwọn kan ò rí tí wọ́n ṣe nígbà tó yá ìjọba míì bọ́ síbẹ̀ wọ́n á ní ó lé àwọn kan rí tí wọ́n ṣe nígbà tí àìbí tí wọ́n síbẹ̀ wọ́n rí tí wọ́n ṣe ó ń já sí pé nínú ẹ̀gún òun ni pàǹdọ̀rọ̀ ti ń ṣẹ̀ṣọ́ wọ́n ní pé tá a bá ń gbíyán nínú ewé tá à ń sebẹ̀ nínú èpo ẹ̀pà ẹni máa yó Ọlọ́run tí káwá pẹ̀lú ọ̀n tó máa yó ni o ìwọ tó ń gbọ́ mi nílé ẹ má bora yín pa ẹ má fi ọ̀làjú kó bára yín ọ̀làjú ló kó bẹ́ẹ̀ lómìn gbogbo wọn tàbí ń farawé wọ́n ní àṣà tiwọn wọ́n ní ọ̀nà tiwọn tó pé wọ́n ń gbà tí nǹkan dẹ̀ ń rọrùn fún wọn nínú àṣà tiwa nílẹ̀ Yorùbá ní ìwúre wà ní ètùtù wà ní sàárà wà ẹ rí i pé nígbà kan tó wọ́n máa jẹ́ ọmọ tó máa ń sìkì
àwọn àgbàlagbà wọ́n ní ẹ dáná fún, wọ́n wá pe àwọn ọmọ kéékèé, wọ́n ní kó wá jẹ sàárà. tó máa jẹ sàárà tán wọ́n ní wọ́n afọ́pá lórí pé onísàárà kò ní kú, onísàárà kò ní rùn, tó bá délé ara mọ́tò. gbogbo àwọn tó máa ń ṣe nígbà náà nìyẹn. àwọn ọmọdé ńlá làáfíà àwọn ọdẹ tí wọ́n ṣe. ẹ wá wọn ọmọ tó yẹ pé wọ́n fi ọ̀làjú bí nísìn táwọn ètò táwọn àgbàlagbà ń ṣe tí wọn ò ṣe lé wọn lórí. ó ń yọlẹ̀ títí wa nípa báyìí ká ṣe sàárà. gbogbo ẹ̀sìn ni ò takò, gbogbo ẹ̀sìn òun ni ó faramọ́. ẹ pé nígbà kan wọ́n sọ nípa Abraham tó jẹ́ bàbá ẹ̀sìn, wọ́n ní pé ó mú ẹran tó ń sìn, ó paná àwọn ẹran ó dẹ̀ fi sàárà fáwọn èèyàn. ó ti yé sàárà tó ṣe yẹn nǹkan bẹ̀rẹ̀ sí ní dáa fún un nígbà tó ń bẹ lọ́hùn fún ọmọ. ṣé ti yé ó wá fún ní Ájára ó dẹ̀ bímọ fún un. ṣé ti yé ń sìn sàárà ó ní tó ń ṣe tá a bá lè fẹ́ mọ́ ọ tó bá mọ̀ ń pa ẹ̀. mo sọ nípa sàárà tí èèyàn bá ń ṣe àárẹ̀ tá a máa yàn fún. tí èèyàn bá lálàá for instance ipò lálàá pé òun bára wọn nínú hòhò, òun wá rìn lọ ní hòhò, gbogbo èèyàn wá bẹ̀rẹ̀ sí ní wo òun. ǹjẹ́ o mọ̀ túmọ̀ ẹ̀? ìtumọ̀ ẹ̀ ni pé àṣírí oúnjẹ máa padà tú. ó lè má ṣàbúrú o, ó lè jẹ́yàn rẹ o, ṣùgbọ́n àṣírí àtú ó ṣeé ṣe kó má rí jẹ mọ́, ó ṣeé ṣe kí ó má rí nǹkan ṣe mọ́, ó ṣeé ṣe pé kí àkàyẹ̀ wá yí kó tàn yí. ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí èèyàn, sàárà ẹ̀ wà. tó bá ní kó tàn ṣe sàárà yẹn tó àti bẹ̀rẹ̀ sí ní ṣe, ó ti parí. aburú yẹ̀ lórí ẹ̀, ọ̀fọ̀ yẹ̀ lórí ẹ̀, ibi ó yẹ̀ lórí ẹ̀. bẹ́ẹ̀ àwọn àgbàlagbà ṣe ń ṣe nìyẹn. then níbi ìrúbọ àti sàárà bákan náà ni. sàárà ìrúbọ ẹ rí i pé àwọn èdè bí èdè ẹlẹ́sìn Islam ló jẹ́ ká mọ̀ pé sàárà àbí ìrúbọ ni. ìrúbọ ni kí ti yé sìn láti lè jẹ́ pé n tá a fẹ́ ká jẹ́ kí ó ṣeé ṣe. wọ́n tí ẹ bá ṣe àdúrà tó bẹ Ọlọ́run tó bẹ àwọn èèyàn á ṣe sàárà. kí ló ń jẹ́ sàárà náà? ẹ máa wò àwọn tó bá ní ọlá, tó bá jẹ́ olówó, tí a fẹ́ gba nǹkan lọ kí ni kéèyàn ṣe? tí a fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹni tó bá lówó gan, tó lówó jù yẹn lọ, ìwọ ra nǹkan kan ẹ̀bùn lọ fún lẹ́bùn, á fún ẹni tó fẹ́. àṣírí àwọn àgbàlagbà ni lọ kọ́ kalẹ̀ kó dì í mú. ẹ̀bùn náà ni sàárà. àwọn tọ́lọ́run dá ẹ dùn wọ́n nínú, kọ́lọ́run bá tó dẹ̀yìn náà kó ba lè dùn yín nínú. ó ní ìwúre ọdún tá a fẹ́ ṣe o, òun ni nǹkan tó jẹ́ sàárà o, òun ló ń jẹ́ ìrúbọ. tá a bá ti ṣe léyìí àárọ̀ náà lọ, ìwọ tó bá rí kùdìẹ̀kùdìẹ̀ ní ara tó ti yé, yọjú sí iléeṣẹ́ bàbá aládò láti wá kọ́ ìmọ̀ níbí. aládò Herbal Research Center nílùú Abẹ́òkúta nígbà tí ń kọ́ àwọn èèyàn nípa ìmọ̀ ìbílẹ̀, ìmọ̀ ìjìnlẹ̀ àti ewé àti egbò. nítorí pé a ní ààyè àti àǹfààní láti máa káwọn ẹlẹ́kọ̀ọ́ ni. a dẹ̀ ní affiliation pẹ̀lú àwọn yunifásitì kan nílùú Amẹ́ríkà tó ń pè ní Time Biblical University láti lè kọ́yàn ní nǹkan tó ń jẹ́ herbalism. òun là ń kọ́ tó bá fẹ́ kọ́ máa bọ̀. then ìmọ̀ràn tí wọ́n tó bá rí kùdìẹ̀kùdìẹ̀ ní ara débi wípé nǹkan ò lọ bóyá kó yóò máa lọ, àdúrà lọ̀rọ̀ ẹrẹ́ gbà o. àwọn àyàn sàárà tó máa ṣe tó máa ṣe fún ẹ. àwọn kan wà tó yẹ pé wọ́n bí wọn níbi pé ọmọ ẹlẹ́gbẹ́ ni wọ́n bí àwọn kan ní ọmọ ilére, wọ́n dẹ̀ bí àwọn kan ní pé àbíkú wọn tó bá dásìkò kan wọ́n á kú. sàárà la fi yanjú ẹ̀. ó wá ní sàárà kọ̀ọ̀kan tó jorí ẹ̀. àwọn kan ń ṣiṣẹ́ gan, wọ́n tún mọ nǹkan ṣe gan, bọ̀ síbẹ̀síbẹ̀ náà wọ́n ń sìyàn ni. ó ní sàárà tó ń tàn máa ṣe pẹ̀lú gbọ́dọ̀ a ò ní ṣayé wa o. ilé ayé tá a wá ìgbà díẹ̀ ni, ṣùgbọ́n lóun ò fẹ́ ká lò pẹ̀lú ìnira. ló ṣe fún àwọn kan ní ẹ̀kọ́, àwọn philosophers ó fún wọn ní ẹ̀kọ́. wọ́n wà nínú àwọn òyìnbó, wọ́n wà nínú àwọn bàbá wa nílẹ̀ yìí nígbà ìwáṣẹ̀ tó pé wọ́n báyìí ni kó ṣe, tó bá ṣe báyìí ló ṣe máa rí, yóò dẹ̀ rí bẹ́ẹ̀. so àǹfààní ìbéèrè tó béèrè yìí wọ́n á fi sáfún àwọn èèyàn tọ́jú àwọn olólùfẹ́ wa. ẹ máa bọ̀ nílùú Abẹ́òkúta láti wá bá wa ṣe ètò ìwúre ọdún yìí tá a máa bẹ̀ láti on the 16 títí di on the 31. a wá ṣe ìwúre ọdún, a wá pa ẹran àti sàárà fún gbèyàn. sàárà tá a máa ṣe sàárà gbogbo àwọn tó wá gba àdúrà ni a ṣe sàárà fún wọn. ní tó má ti sọ yóò rí bẹ́ẹ̀ ni. ẹ ṣáà forúkọ yín ránṣẹ́ àti ntẹ́ ẹ fẹ́, ẹ rí i pé ẹ padà wá dúpẹ́ lọ́dún tó ń bọ̀ ni. bó ṣe jẹ́ nìyẹn nípa sàárà àti ìwúre. ẹ ṣé ó pọ̀ sà. wàhálà lálùbáríkà. ẹ sà fún gbogbo àlàyé tẹ́ ẹ bá wa ṣe lórí sàárà àti ìwúre sà. Ọlọ́run wà pẹ̀lú yín sà. ẹ jọ̀ọ́ sà,
mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín sà. Okay. Lórí oògùn tẹ ẹ fún mi níjọ́ sísà tí mo dẹ̀ lò tí ó dẹ̀ bára ṣiṣẹ́. Ẹ ṣe kọ́ sà. pẹ̀lẹ́ àdúrà ó gbà. Àmín sà. Má wọrí ó ti di ọmọ àgbà ìyà kan ò ní jẹ́ ó ti lọ́ máa gbà àárẹ̀ kan ò ní ṣe é ṣe rí àwọn oògùn tá a ní àwọn èèyàn ti mọ̀ káàkiri ó ń ṣe káàkiri fáwọn èèyàn ṣe ti yé àwọn oògùn tó gbàǹgbà yẹn fún ti jẹ̀díjẹ̀dí fún oògùn jẹ̀díjẹ̀dí nígbà tí ìdí yẹn tó fẹ́ yọ àwọn oògùn yẹn wà níbí ó máa gbà á màá dẹ̀ fi yẹn tún ṣàlàyé fáwọn èèyàn nípa àwọn oògùn wa a ní àwọn oògùn lóríṣiríṣi irú ti jẹ̀díjẹ̀dí òun náà pè ní osconto mixture osconto capsule àti gba NAFDAC sí àwọn oògùn yẹn wà so àwọn oògùn yẹn ẹ máa rí rà nílé iṣẹ́ wa ẹ̀yin tẹ́ wà nílùú Amẹ́ríkà ẹ máa rí rà ní Indianapolis ní ọ̀dọ̀ ya osconto mo máa fi nọ́mbà yẹn sórí screen lénìí kàn ẹ lè gba nọ́mbà yẹn kọ́ lè máa ra kọ́ lọ sọ́dọ̀ ya osconto nílùú Indianapolis nílùú Amẹ́ríkà ẹ̀yin tẹ́ wà ní London gbogbo àwọn oògùn bàbá aládùn ẹ máa rí rà ẹ máa rà dírẹ́sì náà lórí screen lọ́dọ̀ Alpha and Omega ní Dustin Market bẹ́ẹ̀ náà lè máa rí rà ní Manchester lọ́dọ̀ Dr. Lawrence Ọ̀rẹ́kọ̀yà ẹ̀rọ oògùn ara ń bẹ̀ náà lẹ́yìn tó wà ní New York ẹ máa rán oògùn ara ń bẹ̀ náà oògùn wà ní Canada ní Quebec lọ́dọ̀ Dr. Razak gbogbo àwọn oògùn yìí ní tí Ọlọ́run fi kí àwa Yorùbá nìyẹn àwa Áfíríkà ewé àti egbò yìí ó ti kọjá bẹ́ẹ̀ wọ́n ti ń gbà wọlé ìwọ tó bá rí kùdìẹ̀ ní ara hepatitis ló ń ṣèwọ ni o ní hypertension ni o ní diabetes ni a ti ṣe àwọn oògùn ẹ̀ ẹ wo àgbo tí mo mú síbà yìí òun la pè ní òpómúléró àgbo ìbàrìbá ni ṣé tí ìbàrìbá bá pé 100 ọdún á fẹ́ aya tuntun àgbo yìí èèyàn wà lákọ bí ìbọn ara àwọn oògùn wa ẹ máa ríra ní Indianapolis ẹ tó wọlé tí mo mú lọ́wọ́ yìí tá a pè ní ojú ẹ̀dọ̀ kì í fọ́ Holy Root Vision Powder ojú ẹ̀dọ̀ kì í fọ́ tí a bá ní àìsàn ojú irúkírú àìsàn ojú tó bá ṣe tó jẹ́ bàbá tí ì fọ́ o tómi inú ò tí jò dànù ni mò ń sọ o tó o bá lo Holy Root Vision Powder pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run bá ojú amọ́lẹ̀ kedere ilé iṣẹ́ bàbá aládùn àwa la ṣe a ṣe oògùn oríṣiríṣi a ṣe tó ṣe fún hypertension a ṣe tó ṣe fún diabetes a ṣe oògùn tá a pè ní abioticin fún infection ìwọ tó bá rí kùdìẹ̀kùdìẹ̀ ní ara mo fi àǹfààní tí ọmọ mi sọ mo fi sọ fún yín pé ẹ rí oògùn ara ẹ pe nọ́mbà yìí 08028121088 tàbí 07031002744 pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn ọdún tó ń bọ̀ yìí yóò bá wa láyọ̀ yóò bá wa lálàáfíà yóò bá wa ní pẹ̀lú ìdùnnú gbogbo kùdìẹ̀kùdìẹ̀ oníkálukú yóò dẹ̀rọ̀ gbogbo mofẹ́mofẹ́ yóò tó yín lọ́wọ́ ẹni tó bá rí ẹjọ́ yóò borí ẹjọ́ náà nǹkan tó ń jẹ́ bí àkóbá ò ní jẹ́ tiwa o a ò ní kúkú oró o wọn ò ní ṣèwà gbé o ìwọ tó bá nífẹ̀ẹ́ sí fi nọ́mbà ẹ ránṣẹ́ àbí forúkọ rẹ ránṣẹ́ fún ìwúre ọdún tá a máa bẹ̀rẹ̀ láti on the 15 on the 16 títí on the 31 ní alẹ́ a wà ṣe ọ̀jẹ̀ yẹn mú pẹ̀lú ògbọ́dọ̀ ọ̀rọ̀ yóò dayọ̀ ẹ ra èèyàn tó ń bọ̀ láti ìlú òkèèrè tó ń bọ̀ ní ọ̀dọ̀ wa ń bí láti wá dúpẹ́ ti ìwúre ọdún tó kọjá àwọn èèyàn ń bọ̀ tó ti ṣe ìwúre fún láti wá fi ìdùnnú wọn hàn nípa ìwúre tó kọjá so Saara ìwúre àti ètùtù òun ló jẹ́ ká aráyé gbé o ọ̀rọ̀ ó dayọ̀ o àní rí dààmú o ó dàbọ̀. Bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà rẹ̀ àṣòro àṣìbalẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórí méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kó o ti tọkọ sí bàbá aládò ní nọ́mbà 4 bàbá aládò close ọpẹ́ olúwa ìta ọ̀sẹ̀ nílùú abẹ́òkúta ẹ pé 08028121088.